ẹ gbóhùn sókè kí lẹ rí sọ sí nǹkan tó wà nílẹ̀ yìí. tó ẹ ṣeun ẹ̀yin èèyàn wa gbogbo mo kí wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa tí ń wò wá àwa èmi ọmọ yín náà ni o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ a kú dédé àsìkò yìí ájúṣe fún wa o àní kú sọ́nà bí èéfì Ọlọ́run Elédùmarè á mú wa délẹ̀ lérí gbogbo làálàá wa ò ní já sásán Eh, ó jẹ́ ohun tí tó ń bani lọ́kàn jẹ́ tá a bá ń rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri fún àpẹẹrẹ ẹ wo that small boy I will just ti ṣàpè ní that small boy tí Ọlọ́run dẹ̀ ti gbé sípò àgbà tí èèyàn ní pè ní small boy now president Burkina Faso nígbà téèyàn kan àdá èyí tó dìde pé no enough fún àwọn ìran òun pé kán kúrò lóko ẹrú ẹ̀yin bàbá wọ̀nyí ẹ̀kọ́ ń rìn kiri káàkiri from here to here ẹ dákẹ́ ẹ dẹ̀ ń wo bí nǹkan ṣe ń bàjẹ́ lọ pàápàá jùlọ ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá kí ni nǹkan tí wọ́n ní ní Burkina Faso kí ni wọ́n ní tá a bá ń sọ̀rọ̀ àwọn ọlọ́pọlọ pípé tá a bá ń sọ̀rọ̀ mineral resources tá a bá ń sọ̀rọ̀ nípa natural resources tá a bá ń sọ̀rọ̀ nípa human resources Ọlọ́run jíǹkí wa nílẹ̀ Yorùbá ibo lẹ fẹ́ lọ lórílẹ̀ àgbáyé ẹnìkan sọ̀rọ̀ kan pé mo gbàgbé ẹni tó sọ̀rọ̀ yẹn náà ó ní anywhere tó bá lọ tó bá bá Yorùbá ń bẹ̀ pé kó má stay to that place ṣé ní ipò ni àbí ní kíni la fẹ́ sọ. I just leave here just 1 minute. ẹnìkan dìde lórí ilẹ̀ wa ó ní enough for this killing ìjẹ́ wọ́n support ẹ̀ wọ́n support olóyè nígbà tó dìde exactly nǹkan tí Traoré ṣe ní olóyè ṣe nígbà náà lọ ẹ wo bí gbogbo àgbáyé ṣe dìde fún arákùnrin mo ń wo àwọn protest kan sí even àwọn white people everybody dìde ni. What happened now? wọ́n dìde tán wọ́n ní support China South Korea Russia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà dìde fún support. kí ló wá ń bà yín bàbá wa lẹ́rù kí ló ń bà yín lẹ́rù ẹ dẹ̀ wà expose ẹ dẹ̀ jáde ẹ kàwé ṣé ẹ fẹ́ fara yín mà in fact ní level wo lẹ fi wà pẹ̀lú Toure level jọjọ sí ní level kọ̀ọ̀kan rárá in anything at all ọmọkùnrin jáde ó fi bó ṣe wà yẹn ó ti satisfy ara ẹ̀ ó satisfy ẹ̀mí ẹ̀ pé ẹ̀mí ò bá fẹ́ lọ sí kó lọ sí pé ṣùgbọ́n ìran ó gbọ́dọ̀ bọ́ ẹ wo bí wọ́n ṣe ń ṣe wá mo gbé fídíò kan láàárọ̀ tí mo lò lórí ètò news yẹn ti jáde tẹ́lẹ̀ nígbà tí wọ́n kidnap brother kan ní Ondo State ní Ọ̀wọ̀ náà ti kidnap brother wájú ta ilé ẹ̀ náà ti wá gbé tíyàwó ẹ̀ jáde bẹ́lẹ̀ ó lóun rò pé bóyá oníbò ṣe gbọ́ ariwo òun rò pé bóyá lẹ̀kùn mọ́tò ló mú ọkọ òun lọ́wọ́ àbí nìkan lòun jáde síta pé òun kò nǹkan tó máa gbọ́ pa ó náà yìnbọn fún un ni ọmọ wa ń sá pé kóun lọ pé ẹ̀gbọ́n ọkọ òun bọ́mọ yẹn ṣe lọ́mọ 10 years old wọ́n fún un níbọn wọ́n pa ọmọ ẹ̀ nífojú ẹ̀ wọ́n yín ìyàwó ẹ̀ níbọn wọ́n kidnap ọkọ wọ́n gbọ́kọ lọ ní Ọ̀sẹ̀ local government bẹ́ẹ̀ náà gbé wọn gbà lọ l'Ondo State wọ́n lẹ́yìn kì í jòkó sí ilé kó fọrùn rọ́ ẹ wo gbogbo nǹkan ṣe ń ṣẹlẹ̀ ní orí ilẹ̀ wa ẹ̀yin bàbá wa àwọn Afẹ́nifẹ́re wọ́n ti pín sí oríṣiríṣi ọ̀nà àwọn OPC ṣé nísìnyí tí ó yẹ ká jòkó nsìn we have common enemy tí gbogbo wa ká jòkó ká fèsì wọn láti flush wọn lórí ilẹ̀ wa ṣùgbọ́n fún gbogbo àwọn nǹkan wọ̀nyí tó yẹ ká ṣe àwọn bàbá wa wọn ò tiẹ̀ rí ti wá rò wọn ò rí ti wá rò 2027 náà lé kí ẹ wò 2020 kí la wà 2025 ẹni tó mọ̀ bí òun á la ọdún yìí já a ò fi àwọ̀ èrò ikú sẹ́nikẹ́ni àrò èrò ibi sẹ́nikẹ́ni kò sẹ́ni tó ò ní kú ṣùgbọ́n ẹni tó wọ́n la ṣe èrè ń kọ̀rọ̀ jọ tó mẹ́ni tó fẹ́ nà ẹ ti ń sá kiri 2027 kí ni wọ́n ṣe ń ṣe gbogbo wọn sá lọ sí APC ẹ̀rẹ̀ ilé APC eléyìí APC kí ni gbogbo rédèrèdè rádaràdà tẹ̀ ń bá kiri ṣé àlàáfíà wà nínú ìlú ni kò sí àlàáfíà
àárín nǹkan ẹyọ kan tá a lè tọ́ka sí pé ẹ ṣe. Àwọn tí èmi rí ń dálẹ̀bi ni àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin tẹ́ ẹ ní àǹfààní láti máa gbọ́ wa, ẹ̀yin tí ẹ ní àǹfààní láti wà lórí social media, ẹ̀yin tí ẹ ní àǹfààní láti rí dátà tẹ́ ẹ rí sórí fóònù ìsìn, ẹ máa pe àwọn bàbá àwọn ìyá àgbàlagbà tí wọ́n máa ń ṣe politics, ẹ máa tan kíní fún wọn kó máa gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ. Ọ̀bọ kì í jèrè lẹ́yìn ọkọ̀, ẹ lè jèrè lẹ́yìn àwọn olóṣèlú o. Kò sí èrè kan tẹ́ lè jẹ lẹ́yìn wọn. Gbogbo èrè tẹ́ ẹ jẹ lọ́wọ́ wọn náà ní kọ́kọ́ fún yín ní 100,000. Ẹ̀tọ́ owó yín náà ni. In fact, kí politician gbé 10 million fún yín, owó yín ni. Owó tá a jọjọ lẹ́tọ̀ọ́ sí, bí wọ́n ṣe ní ẹ̀tọ́ sí owó yẹn tó fi rán ọmọ wọn lọ lóyìnbó, bẹ́ẹ̀ náà ni ìwọ náà lẹ́tọ̀ọ́ sí. Ìwọ tí wọ́n ń fún tó lọ ń kùlùbọ́ ìdí, tó ń rákàdédè, commissioner, my honourable, àwọn orúkọ ńláńlá tó máa ń fún wọn wọ̀nyẹn. Ẹ sọ wọ́n di Ọlọ́run. Ẹ sọ wọ́n di Ọlọ́run. Owó tí wọ́n fún yín tẹ́ fi ń ṣe gbogbo nǹkan wọ̀nyí, ẹ̀yin náà ní ẹ̀tọ́ sí owó yẹn. Ṣé bí nǹkan tí Ọlọ́run jọjọ dá fún wa, àwa ló rán wọn níṣẹ́, àwa ló yẹ kí wọ́n máa jáàbọ̀ fún, àwa ló rán wọn níṣẹ́ kán lọ ṣe ojú wa ni la fi wọ́n síbẹ̀ fún. Kì í ṣe pé kán wá sọ wa di Ọlọ́run tí gbogbo wọn kó mọ́tò kúnlé, ẹlòmíín inú kọ́ńpànì wọn bọ̀ ò gba ọkọ̀ mọ́, ìwọ ń fẹsẹ̀ rìn. Olúwa lọ olùṣọ́ àgùntàn mi, tẹ bá fẹ́ lọ sùn òun lẹ máa kà. Àwọn kó sójà sí gbogbo ẹnu ọ̀nà ilé wọn, tán bá ń jáde lọ security ló máa tẹ̀lé wọn. Tí ìwọ bá ń lọ, àwọn mélòó ló ń tẹ̀lé yín? Ẹ̀yà ara yín ní brain náà. Ṣé ó ní ìdí kan sọ ilé fún wa ni? Kò sẹ́ni kankan tó nílò láti sọ gba àwọn nǹkan wọ̀nyí fún wa. Nǹkan tó yẹ ká mọ̀ ni, nǹkan tó yẹ ká mọ̀. Látorí lọ dé orí àwọn, kò sí ẹni tí ọ̀rọ̀ yìí ò kàn. Àwọn traditional rulers, àwọn traditional kinotry rulers wa, àwọn pastor wa, àwọn religious leaders, gbogbo wọn náà lọ̀rọ̀ kàn, gbogbo náà lọ ní security tó ń tẹ̀lé wọn. Mélòó nínú ọba ló ń dáhùn sí wa? Mélòó nínú àwọn ọba wa ló dáhùn sí nǹkan tá à ń ṣe léyìí? Àwọn first class ọba, nígbà tí wọ́n ti gbé owó wá fún ta ló fẹ́, wọn ò fẹ́ kán yọ wọ́n lórí, wọ́n ti jẹ dòdò, wọn ò lè sọ òdodo. Pèpà ń para ẹ̀ olóhùn pajá, ìjà ń jà bí báwọn náà ṣe ń pòwò yẹn, òun bèèrè pé ta ló ń jà lẹ́ǹkì lé òun. Ẹ̀yin ọba wa, nǹkan tó ń fojú yín rí, ara wa gan ò kì í gbà á, nítorí ìwọ̀nba náà láà dá wọn lẹ́bi mọ́ lórí ẹ̀. Nǹkan tí ìlú Nàìjíríà tí wọ́n ti join wa papọ̀ by force, nǹkan tó fojú yín rí hàn nìyẹn. Àwọn question kankan wà tó yẹ kẹ́ ẹ nídìí láti máa béèrè. Ìlú tí wọ́n papọ̀ pẹ̀lú túláàsì, tí a gbọ́ra wa yé, Haúsá, Ìgbò, Yorùbá kan tì wá mọ́nu yàrá kan, a gbèdè ara wa. Ẹ̀dẹ̀ ní ká máa jọ ṣe pọ̀. Láti ọ̀rọ̀ ní ṣe wọ́n ti so wá papọ̀, kí la jọ jèrè láàrin ara wa? Kò sí nǹkan kan náà, kò sí àlàáfíà. Ẹ jẹ́ ká lọ peacefully, kò kán dídán náà. Thank God nísìnyí àwọn náà sọ pé àwọn náà fẹ́, kò sí pé ẹnìkan sọ pé ó tì àwọn ò lọ. Wọ́n láwọn náà fẹ́ lọ, Yíbò láwọn fẹ́ lọ. Àwọn kan tó kù bí àìjọ ni tán láwọn náà dá tiwọn sílẹ̀. Ẹ jẹ́ kí wọ́n lọ ká dá dúró. Àwa Yorùbá a tó, kò sí nǹkan tọ́lọ́run dá fún yàn nílé àgbáyé tọ́lọ́run fún wa. Àfi tá a bá fẹ́ jẹ abaramóre jẹ nìkan ló kù lọ́dọ̀ Ọlọ́run. Torí gbogbo nǹkan pápátá, nǹkan tó wà ní stage tèmi ti wá l'Ondo State, ó ti tó gbogbo ilẹ̀ Yorùbá. Resources dá ní l'Ondo State nìkan tàbá utilize ó ti tó fún gbogbo ilẹ̀ Yorùbá. Káwá máa sọ àwọn other state tó kù. God bless us too much, everything. Most especially, human resources, àwọn ọlọ́pọlọ pípé, wọ́n ti pọ̀jù lórí ilẹ̀ wa. Wọ́n ti pọ̀jù. Àwọn ọlọ́pọlọ pípé ti pọ̀jù lórí ilẹ̀ wa. Kí ló wá dé ẹ̀yin bàbá wọn? Báwo la ṣe fẹ́ bẹ̀ yín? Ẹ jẹ́ ká lọ jẹ́jẹ́ náà, ẹ jẹ́ ká lọ. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé náà. Àwa Yorùbá ni ògo adúláwọ̀. Ṣé àwa jẹ́ ògo yẹn mọ́ sí i? Nàìjíríà máa pera wọn ní giant of Africa. Ibo lẹ giant of Africa náà sí? Nàìjíríà kan bá lọ wọ́n àwọn country tó pọ̀ jù ní orílẹ̀-èdè àgbáyé number 1 làwà ní Nàìjíríà wa. Lẹ́dẹ̀ ń pera ní giant of kíni? Giant of ẹ̀ǹkùlé yín àbí kí lẹ fẹ́ pè? Ẹ lọ wo currency yín, ṣojú òun tì yín ni. Ẹ wo currency tó ti useless. Ẹ lọ sínú ìtàn náà. Tó bá lè jẹ́ pé àwa sì kéré ńgbà ìṣùgbà ti délé ayé náà nígbà náà, a lè má mọ ọwọ́ ọ̀tún sósì. Àti 1984 currency Nàìjíríà ó sì ju ti àwọn United States lọ, ó sì ju dọ́là lọ náà 1984.
àtọmọdé ò bá bá tàn á bá àrọ́bá. Ibo lẹ fojú sí ní gbogbo nǹkan bá ṣe bí the same people tó wà ń bẹ̀ láti gbà yẹn náà ló sì wà ń bẹ̀ ti dídè ni. Àbí kì í ṣe kí náà forúkọ ẹ̀ our ex-president Buhari, òun kọ́ ló wà ń bẹ̀ ní 84 ni. Àbí kò sì wà láyé ń sìn. Ṣé báyìí láṣẹ máa wò wọ́n kán bá wà láyé jẹ́? Ẹ jòkó síbẹ̀. Àwa ní tiwa o, àwa ní tiwa, àwa tá a gbé Yorùbá nation dání tá a dúró tán tí kò sí ètò ààbò, kò sí ìkọ̀kan, wọ́n ń pààyàn everyday. Tẹ́ bá lọ wo ìròyìn léèní sìn wọ́n á ti pààyàn. Ẹ lọ wo ìròyìn léèní tá à ń sọ̀rọ̀ yìí, wọ́n á ti pààyàn nínú Nàìjíríà. Kò sí ojúmọ́ kan tí wọn ò ní fẹ̀jẹ̀ sílẹ̀. Àwọn Fúlàní fẹ́ gbalẹ̀ ni, ó ti pẹ́ ta ti ń sọ 5 years ago, more than that sef la ti ń pariwo ẹ̀, wọ́n fẹ́ gbalẹ̀. Kí ló dẹ̀ ń ṣẹlẹ̀ lẹ́yìn? Ẹ lọ sáwọn ìlú kan ní north, ẹ lè rí ẹnìkan nínú ìlú tó jọmọ nílùú. Àwọn Fúlàní wọ́n ti lé wọn dànù. Wọ́n wá lọ sẹ́tù sínú ilé onílé, wọ́n gbélé onílé, wọ́n ń bọ̀ díẹ̀díẹ̀. Ẹ mọye káàmpù tí wọ́n ná ní sílẹ̀ Yorùbá, 55 camp làwọn Fúlàní ní sínú igbó wa. Àwọn olórí wa wọn ò rí owó láti ra drone láti fi máa monitor inú igbó. Wọn ò rí owó láti empower àwọn security. Ó mà ṣe ojú gbà mí tì. Ẹ̀yin ìyálọ́jà, ẹ̀yin bàbá tẹ́ ṣì ń tẹ̀lé wọn, wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ election sí o. Ẹni tó mọ̀ bí wọ́n á dọ̀la, wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ campaign. Mi ò tí ì rí irú campaign eléyìí tó yá tó lè rí láyé. I don't know their aim, mi mọ aim tán ní àtọ̀. Ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gbọ̀n, ẹ jẹ́ kí iṣẹ́ omi mu ná, torí bó ṣe ń ṣe mí tó máa ní kí èèyàn máa sọ̀rọ̀ lọ. In fact, ẹ̀yin bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ ẹ fún mi. Bàbá mi bàbá Bàkáì, ẹ ṣeun sà. Bàbá mi Ògúnrìbídó àti my president yàgbóyàjò ọkùnrin wàwà wúwó. Ìyá mi Àjì Àkúnyàrà Àṣàkẹ́, gbogbo yín mo kí o. Bàbá mi Olúṣọlá àyànfẹ́ owó ní fàárì. Bàbá Pupa, mo kí yín àti gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi tó kù. Ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ náà ni Àkàlàmàgbò tí ẹyẹ méjì kì í jàṣà. Ẹ ṣeun ná. A kí àwọn brọ́dà wa Àkàlàmàgbò TV, Ọlọ́run ọba láàánú, ìjọba ìmọ̀